èèyàn 20 bọ́ sọ́wọ́ DSS ọlọ́pàá fún ẹ̀sùn títọwọ́ bọ ojú òpó èsì ìdánwò UTME. ọwọ́ àwọn agbófinró mà ti tẹ 20 èèyàn fún títọwọ́ bọ ètò ìdánwò ìmọ̀ ẹ̀rọ ti JAMB lójú. àwọn afurasí yìí ó ní gbàgbọ́ wà pé wọ́n máa wà lára 100 àwọn èèyàn kan tí wọ́n ṣiṣẹ́ títọwọ́ bọ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà tí wọ́n fi ṣe àyàn àwọn àjọ ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga JAMB àti ti àṣekágbá girama ní Nàìjíríà ìyẹn NECO. gẹ́gẹ́ bí àwọn agbófinró gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, àwọn afurasí yìí wọ́n mà ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn pé lóòótọ́ o ńlá wọ́n mà tọwọ́ bọ èsì ìdánwò JAMB náà, èyí tó mú kí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ kó má gba ìdánwò orí kọ̀ǹpútà gbọ́mọ́ o fún ọjọ́ iwájú. iṣẹ́ àwọn afurasí yìí ó ní kí wọ́n bu máàkì ńlá fún àwọn akẹ́kọ̀ọ́ kan tó mọ̀ sanwó tó tó 700,000 naira àti mílíọ̀nù 2 náírà. ìwádìí àwọn agbófinró ó máa fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ aládàáni wọ́n máa pa ọ̀pọ̀lọpọ̀ owó pẹ̀lú bí wọ́n ṣe ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn afurasí náà. bẹ́ẹ̀ bá gbàgbé, àjọ JAMB mà sọ pé àṣìṣe wà nínú èsì ìdánwò UTME tọdún 2025 yìí tó ṣẹ̀ṣẹ̀ jáde o, eléyìí tó máa fa ọ̀pọ̀ awuyewuye. ọ̀gá àgbà àjọ JAMB ọ̀jọ̀gbọ́n Isiaq Olóyèdè ó mà bú sẹ́kún gbaragada o nígbà tó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fáwọn akọ̀ròyìn ní ọjọ́ díẹ̀ sẹ́yìn nílùú Àbújá. ọ̀jọ̀gbọ́n Olóyèdè ní nǹkan tó yẹ kó jẹ́ ayọ̀ mà ti di ìbànújẹ́ nítorí àṣìṣe tó wáyé o. akọ̀wé àgbà JAMB náà ó mà kéde pé bíi 379,997 àwọn akẹ́kọ̀ọ́ tó mà ṣe ìdánwò náà ó ní yóò mà tún ìdánwò ọ̀hún ṣe báyìí. èyí kò mà sẹ́yìn àwọn kùdìẹ̀kudiẹ tó mà wáyé o tó ṣokùnfà bí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ bó ṣe fìdí rẹmi nínú ìdánwò náà. àjọ JAMB fìdí rẹ̀ múlẹ̀ lójú òpó X rẹ̀ pé 157 ìyẹn 157 nínú 387 887 ibi tí ìdánwò ọ̀hún tó ti wáyé o ó ní àṣìṣe ti wáyé. àjọ náà ó sọ wípé èyí gan ló mọ̀ ṣokùnfà bí máàkì ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìdánwò láwọn ibìkan ń ló ṣe lọ́ọ̀lẹ̀ gan o. ní báyìí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ kàn ó ní àjọ JAMB ó ní yóò mọ̀ kàn sí láti tún ìdánwò náà ṣe láìpẹ́ ní ọjọ́ ajé Monday tó kọjá o tí ń ṣe ọjọ́ 12 oṣù karùn-ún yìí. ó ní àjọ JAMB kéde pé àwọn yóò ṣe àgbéyẹ̀wò èsì ìdánwò UTME tọdún 2025 táwọn gbé síta o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kù sí mi òní o, òní lọ́jọ́ àìkú, èmi àti ń rè é àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ lágbára Elédùmarè.